Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa la bá lé ọ̀dẹ̀ ọdún bí. Ǹjẹ́ o ti gbọ́ ó ti ṣẹlẹ̀ àní ká máa jó ká máa yọ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ìjọba tí wọ́n yàn wípé kí wọ́n wọ ìpínlẹ̀ Kwara kí wọ́n lọ gba gbogbo àwọn ọmọ ìlú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ńlá o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ribiribi. Ìròyìn ayọ̀ lélẹ́yìí jẹ́ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe ń lọ àwọn èèyàn mẹ́sàn-án ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn sójà yìí tí wọ́n tún gbálẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí wọn gbé ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní September 24th ni wọ́n ti jí àwọn arábí gbé ṣùgbọ́n Elédùmarè ṣohun ọ̀tun lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n rí àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó ń rí wọn níbi igbó tí wọ́n rí pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti wọlé tán bí wọ́n ṣe sá fi àwọn èèyàn wọn lẹ̀ nìyẹn wọ́n ferege èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ àwòrán wọn náà lẹ́ ń wò yìí ọkùnrin 4 àti obìnrin 5 gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ àníṣe ká máa jó ká máa yọ̀ àwa ti sọ tẹ́lẹ̀ pé tí ìjọba bá fẹ́ ṣiṣẹ́ tó máa fẹ́ ṣiṣẹ́ bí iṣẹ́ wọ́n lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ abẹ́gbọ́ wọ́n lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ìdí rèé táwa fi ń pariwo wípé kí ìjọba kí wọ́n dá sí ọ̀rọ̀ ètò ààbò ìlú kán fi gbogbo ọkàn wọn kán fi dá sí tán bá lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn why not àlàáfíà jọba kò ń ṣe pé kí àwọn ọmọ ìlú máa pariwo pé ìjọba ẹ ràn wá lọ́wọ́ kí ìjọba máa ṣe bíi pé kò wà important ká má sọ pé bí a kò kàn wọ́n bí a kò wà important pé bí a later no bó ṣe ń lọ àsìdè hot ní báyìí because àwọn arábí wọn ò ṣeré rárá ká dúpẹ́ lọ́wọ́ Elédùà gẹ́gẹ́ bí ìròyìn náà tó dé bá wa. 9 kidnap victims rescued in Kwara as army intensifies onslaught. The Nigerian army has continued to record successes in its operations in Kwara and Kogi State, neutralizing bandits and rescuing kidnapped victims within the past 2 days. Troops under 2 divisions /sector 3 Operation Fasan Yama, a military onslaught against the bandit terrorists in the northwest and then part of a north central, rescued 9 kidnapped victims. The victims were intercepted during a night patrol on Monday, October 13, along the Egbe Okura Road in Kogi State and the Okoloke Patigi route in Kwara State, specifically in the Esalu community of Yagba West local government area. Spokesman of 2 Division Lieutenant Colonel Polycard Okoye, who revealed this in a statement on Tuesday, October 14, said the rescued victims, comprising 4 males and then 5 females, were kidnapped from their community Matoku in Patigi local government area of Kwara State on September 24. He said the feat was due to continue extensive clearance operations by troops of 2 divisions sector 3 Operation Fasan Yama around Esalu, Patigi, Babasongo, Esuyum and then adjoining communities of Kogi and then Kwara State. Okoye said on interrogation, the victims revealed that about 3 weeks ago, terrorists raided their village
Matoku in Patigi local government area of Kwara State and kidnapped several persons. It was also disclosed that the criminals rustled and an unconfirmed number of cattle. Wọ́n tún jí àwọn ẹranko, wọ́n jí màálù kó pẹ̀lú àwọn èèyàn, wọ́n ráyè. Now the victims further narrated that the bandits who took them suddenly became apprehensive, resulting from their own troops sustained operations in the area. Consequently, they were compelled by circumstances to abandon them and flee. Eléyìí, it can only be God. At the end of the day, wọ́n sá fi àwọn tí wọ́n jí gbé lẹ̀, wọ́n sá lọ lẹ́yìn tí wọ́n ti gbọ́ ìró pé àwọn ìjọba wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ o, pé àwọn ará bíi wọn ò ṣeré rárá. Ká ṣáà máa dúpẹ́, ara nǹkan tá à ń sọ rèé. Lọ́wọ́ yìí kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa, àwọn sójà, àwọn mílítírì, kí wọ́n kàn túbọ̀ máa ṣiṣẹ́. Wọ́n ti promise pé eléyìí táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ o, páwọn ní dáwọ́ iṣẹ́ dúró. Nǹkan tá a fẹ́ nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní pé kí wọ́n gbìyànjú kán máa mú àwọn ará bíi. Ẹ máa gbìyànjú kẹ́ ẹ bá wa máa mú wọn mọ́lẹ̀. At least because tẹ́ bá ń rí àwọn ará bíi, tẹ́ bá mú wọn mọ́lẹ̀, tẹ́ bá ń ṣe kinní yẹn fún wọn, wọ́n máa dínkù. Gbogbo àwọn tí wọ́n escape yìí sìn, wọ́n lọ túnra mú ni o. Wọ́n lọ túnra mú ni, ká má tanra wa. Because wọ́n ti rí pé okay, tí wọ́n ní àgbò tó tàdí mẹ́yìn, agbára ló lọ mú wá. Òun ni nǹkan tí wọ́n ṣe fún àwọn military. Wọ́n ti rò pé okay, ẹ yẹ ká fi àwọn eléyìí lẹ̀, a máa lọ túnra dì. Ṣùgbọ́n tá a bá máa padà dé, Ọlọ́run ní fún wọn ṣe, because ó ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan tá à ń try àti sọ. Ó ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ìdí rèé tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa tí wọ́n ò ní sùn lórí ọ̀rọ̀ yìí, wọ́n ò ní fi ṣeré. Ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe. Àdúrà tiwa nìyẹn o. Ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe, nítorí pé àwọn ará bíi ti pa àwọn èèyàn lẹ́kún jìnnà. Kí ló dé? Bẹ́ẹ̀ ni, wọ́n ti pa àwọn èèyàn lẹ́kún jìnnà. Ọlọ́run á túbọ̀ máa fún àwọn Nigerian Soja bọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun yìí. Àdúrà wa ni pé Elédùmarè á túbọ̀ máa fún yín ṣe, because ìsinmi gbọ́dọ̀ dé, òmìnira gbọ́dọ̀ dé bá gbogbo ọmọ ìlú. Àwọn ará bíi wọn ò ní sùn. Advice tiwa nìyẹn pé àwọn ará bíi wọ́n lè fún yín bí 2 months tẹ́ máa ti relax pé kò sí ìkankan mọ́, time yẹn ló máa ṣe padà wá. Nítorí Ọlọ́run, ẹ tètè try kẹ́ mọ tactics táwọn ará bíi máa ń lò. Ẹ má dẹ̀yìn ní ẹ̀yìn àwọn ọmọ Yorùbá o. Pàápàá jùlọ nípínlẹ̀ Kwara, àwọn ará ìlú yẹn wọ́n ti jìyà tó. Bẹ́ẹ̀ dẹ̀ lọ́n ti ń pa wọ́n pakópa, ó ti ń pọ̀ jù. Meanwhile, eléyìí, this is another great information o. Àwọn ará bíi tán bá ti rí wípé ó dàbí pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti wà ní ìlú kan, ó possible wọ́n á fẹ́ lọ sí ìlú míì tó jẹ́ wípé ẹ ti gọra yín. Gbogbo bọ́n ṣe rí pé ó dà pé gbogbo ìdúró àwọn ní ìpínlẹ̀ Kwara yẹn ó dàbí pé kò fẹ́ ṣiṣẹ́ mọ́, kò fẹ́ work mọ́. The next thing, wọ́n á tún fẹ́ lọ sí another state. Ìdí rèé tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ṣe gbọ́dọ̀ gbáradì ní gbogbo ọ̀nàkọnà, ní gbogbo ìlú. Elédùmarè á máa fún yín ṣe. Oòduà Nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà Nation ló lè ṣe. Ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.